ẹ̀yin tèmi Yorùbá lọ́gbọ́n lórí púpọ̀, Yorùbá dùn lédè, bẹ́ẹ̀ ni Yorùbá dùn láṣà. Wọ́n ní pé báwo bá kì fún ni a máa kì fáwo padà, ìyẹn fáwo tó bá lọ́gbọ́n lórí. Àti pé ìgbà kan wá tẹ̀síwájú tán sọ pé gbà fún múrí òun náà ni gbà fún gbàdà. Kìí ṣe gbogbo múrí ló máa dá ẹ̀san dáadáa padà fún gbàdà. Understand? For someone to have descended látòrí àga ọlá àti àpọ́nlé àti iyì àtẹ̀yẹ tó wà, just to respect and give back to the community, láti rìtọ́nù ìfẹ́, fi ìfẹ́ san ẹ̀san ìfẹ́ sí ẹni tó fi ìfẹ́ hàn sí ni. Mo fẹ́ kẹ́ observe, kẹ́ delineate, kẹ́ dẹ̀ deduce àwọn àríwòye sí nínú fídíò tẹ́fẹ́ wò yìí. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe sí Yakob TV, ẹ bá mi like fídíò, ẹ bá mi share, kẹ́ dẹ̀ comment. Ó lọ fà á. Yeah.
Kòsí kòsí ló ṣe léwu kò ní àná.